Then I remember something I had on my Pocket Broker account, All Trades. All Trades lets you open trades using platform funds instead of your own money. If the trade is profitable, you keep the profit. And as traders, Òwòtìsàlábí wà fún ọ̀wọ́ ti gé wọ̀ ọ̀wọ́ ti gé láti ẹnìkan ọ̀gbọ́dọ̀ fọwọ́ bá tọ́tọ́ lóde ọ̀yọ́ èèpọ̀ òrìṣà bẹ́ẹ̀ni ìṣẹ́mìrì ẹgbẹ́ fi bíbí ìṣẹ́mìrì ẹnìkan kì í bíbí òrìṣà mẹ́rìndínlógún níbẹ̀ nígbà wáṣẹ̀ kò sí kankan tí ń fẹ́ bọ́jú òbí àfi sàkànná nìkan ìjẹ́ mo ti sàkànná lọ́ní ọ̀rọ̀ tó kọjá ìlú bájọ́. ọgbọ́n wo ilẹ̀ ilẹ̀. mo ti bá mú ọlọ́run mú ọ. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Olèdìran. Olèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Olèdìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní, ẹ kọ́mẹ̀ntì part 1 síbi, ẹ subscribe sórí channel yìí, kẹ kọ́mẹ̀ntì, ẹ share rẹ̀, kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel, kẹ́ ẹ lọ wo apá kìíní, kẹ́ ẹ wá kọ́mẹ̀ntì ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní, kẹ́ ẹ kọ́mẹ̀ntì rẹ̀ sí, kẹ́ ẹ padà wá kọ́mẹ̀ntì rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Olèdìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Òṣóṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Olèdìran, Olèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ kọ́mẹ̀ntì sórí YouTube yìí, ẹ like, ẹ share. Olèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí, tó dẹ̀ fi í lẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn, Ibrahim Chatta, tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan, wọ́n ti pólè ló máa jà. Ìwé ẹbí wa rè, Ọlọ́run má jà kúrí burúkú, Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn, Ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo sinimá Olèdìran apá kejì, ẹ kọ́mẹ̀ntì sórí channel yìí, ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Olèdìran, Olèdìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere, ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní, tẹ́ ẹ̀ rí ti apá kejì Olèdìran, ẹ comment sínú comment section pé Olèdìran. Ẹ subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment Olèdìran. Torí sinimá yìí, àwa ni ẹ̀yin ní yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section, ẹ subscribe báyìí.
kí ẹ dẹ̀ like kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Oyèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pe ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T Sídí Òòṣà òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò. Bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Oyèdìran. Kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí. Kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Oyèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pe ará, ẹ pe bí, ẹ pe gbogbo àwọn èèyàn kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní. Oyèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò. Torí pé bí ó bá ṣe, tí o bá wò, o miss o, o miss o. Mo pé ìtẹ̀lẹ̀ kì í ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí. Kí ẹ tẹ subscribe button báyìí báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò. Torí pé ká lè tètè mú sinimá apá kejì Oyèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Oyèdìran. Oyèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Oyèdìran apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbí. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ comment, ẹ share rẹ̀. Kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel. Kẹ́ ẹ lọ wo apá kìíní. Kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní. Kẹ́ ẹ comment rẹ̀ sí, kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Oyèdìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Oyèdìran, Oyèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ̀ ń retí apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Oyèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi ilẹ̀ kó máa lọ. Láì gbowó, láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn, Ibrahim Chatta, tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan. Wọ́n ti pé olè ló máa jà. Irú ẹbí wa rè. Ọlọ́run má jà kórí burúkú. Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn. Ọlọ́run má jà kó sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Oyèdìran apá kejì, ẹ comment sórí channel yìí. Ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Oyèdìran, Oyèdìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere. Ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń retí apá kejì Oyèdìran, ẹ comment sínú comment section pé Oyèdìran. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ ẹ dẹ̀ comment Oyèdìran. Torí sinimá yìí, àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section. Ẹ subscribe báyìí báyìí. Kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Oyèdìran jẹ́ sinimá tí
ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T Sídí Òòṣà òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Oyèdìran. Kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí. Kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Oyèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pe ará, ẹ pe bí, ẹ pe gbogbo àwọn èèyàn kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní. Oyèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò torí pé bí ó bá ṣe, tí o bá wò, omi sí o, omi sí o. Mọ̀ pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí. Kí ẹ tẹ subscribe button báyìí báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò torí pé ká lè tètè mú sinimá apá kejì Oyèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Oyèdìran. Oyèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Oyèdìran apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbi. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ comment, ẹ share rẹ̀. Kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel. Kẹ́ ẹ lọ wo apá kìíní. Kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní. Kẹ́ ẹ comment rẹ̀ sí, kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Oyèdìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Oyèdìran, Oyèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ̀ ń rí ti apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Oyèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi í lẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan. Wọ́n ti rí pé olè ló máa jà. Irú ẹbí wo wá rè? Ọlọ́run má jà kú burúkú. Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn. Ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Oyèdìran apá kejì, ẹ comment sórí channel yìí. Ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Oyèdìran, Oyèdìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́ bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere. Ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń rí ti apá kejì Oyèdìran, ẹ comment sínú comment section pé Oyèdìran. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ ẹ dẹ̀ comment Oyèdìran. Torí sinimá yìí, àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section. Ẹ subscribe báyìí báyìí. Kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Oyèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá
Oyèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T Sídí Òòṣà òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò. Bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Oyèdìran. Kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí. Kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Oyèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pé ará, ẹ pé bí, ẹ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní. Oyèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò torí pé bí ó bá ṣe, tí o bá wò, o miss o, o miss o. Mọ̀ pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí. Kí ẹ tẹ subscribe button báyìí báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò torí pé ká lè tètè mú sinimá apá kejì Oyèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Oyèdìran. Oyèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Oyèdìran apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbí. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ comment, ẹ share rẹ̀. Kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel. Kẹ́ ẹ lọ wo apá kìíní. Kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní. Kẹ́ ẹ comment rẹ̀ sí, kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Oyèdìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Oyèdìran, Oyèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ̀ ń retí apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Oyèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi í lẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan. Wọ́n ti rí pé olè ló máa jà. Irú ẹbí wo wá rè? Ọlọ́run má jà kórí burúkú. Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn. Ọlọ́run má jà kó sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Oyèdìran apá kejì, ẹ comment sórí channel yìí. Ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Oyèdìran, Oyèdìran, Oyèdìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́pọ̀ mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere. Ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń retí apá kejì Oyèdìran, ẹ comment sínú comment section pé Oyèdìran, Oyèdìran. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ ẹ dẹ̀ comment Oyèdìran. Torí sinimá yìí, àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section. Ẹ subscribe báyìí báyìí. Kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Oyèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀. Ẹ pe bàbá yín. Ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀
The Icon pátú rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mítì sídí òòṣà òun náà pátú rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Olédìran. Kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí. Kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Olédìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pé ará, ẹ pé bí, ẹ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá yín wo sinimá Olédìran apá kìíní. Olédìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò torí pé bí ó bá ṣe, tí o ò bá wò, o miss o, o miss o. Mo pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí. Kí ẹ tẹ subscribe button báyìí báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò torí pé ká lè tètè mú sinimá apá kejì Olédìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Olédìran. Olédìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Olédìran apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbí. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ comment, ẹ share rẹ̀. Kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel. Kẹ́ ẹ lọ wo apá kìíní. Kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní. Kẹ́ ẹ comment rẹ̀ sí, kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Olédìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Olédìran, Olédìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ̀ ń retí apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Olédìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi ilẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan. Wọ́n ti pé olè ló máa jà. Ìwé ẹbí wa rè. Ọlọ́run má jà kúrí burúkú. Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn. Ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Olédìran apá kejì, ẹ comment sórí channel yìí. Ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Olédìran, Olédìran, Olédìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́pọ̀ mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere. Ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń retí apá kejì Olédìran, ẹ comment sínú comment section pé Olédìran, Olédìran. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ ẹ dẹ̀ comment Olédìran. Torí sinimá yìí, àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section. Ẹ subscribe báyìí báyìí. Kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Olédìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀. Ẹ pe bàbá yín. Ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Olédìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pátú rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mítì sídí òòṣà òun náà pátú rẹpẹtẹ ńbẹ̀.
Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Olédìran. Kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí. Kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Olédìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pé ará, ẹ pé bí, ẹ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá yín wo sinimá Olédìran apá kìíní. Olédìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò torí pé bí ó bá ṣe, tí o ò bá wò, omi sí o, omi sí o. Mo pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí. Kí ẹ tẹ subscribe button báyìí báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò torí pé ká lè tètè mú sinimá apá kejì Olédìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Olédìran. Olédìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Olédìran apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbi. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ ẹ comment, ẹ share rẹ̀. Kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel. Kẹ́ ẹ lọ wo apá kìíní. Kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní. Kẹ́ ẹ comment rẹ̀ sí, kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Olédìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Olédìran, Olédìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ̀ ń retí apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Olédìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi í lẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan. Wọ́n ti rí pé olè ló máa jà. Ìwé ẹbí wa rè. Ọlọ́run má jà kúrí burúkú. Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn. Ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Olédìran apá kejì, ẹ comment sórí channel yìí. Ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Olédìran, Olédìran, Olédìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere. Ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń retí apá kejì Olédìran, ẹ comment sínú comment section pé Olédìran, Olédìran. Ẹ subscribe sórí channel yìí. Kẹ́ ẹ dẹ̀ comment Olédìran. Torí sinimá yìí, àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section. Ẹ subscribe báyìí báyìí. Kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Olédìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀. Ẹ pe bàbá yín. Ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Olédìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T, Sídí Òòṣà, òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò,
ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Ọ̀lẹ́dìran, kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí, kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Ọ̀lẹ́dìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pé ará, ẹ pé bí, ẹ pé gbogbo àwọn èèyàn kí wọ́n bá yín wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní. Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò, torí pé bí ó bá ṣe, tí o bá wò, o miss o, o miss o. Mo pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí, kí ẹ tẹ subscribe button báyìí báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò, torí pé ká lè tètè mú sinimá apá kejì Ọ̀lẹ́dìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Ọ̀lẹ́dìran. Ọ̀lẹ́dìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbí, ẹ subscribe sórí channel yìí, kẹ́ comment, ẹ share rẹ̀, kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel, kẹ́ ẹ lọ wo apá kìíní, kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní, kẹ́ ẹ comment rẹ̀ sí, kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Ọ̀lẹ́dìran, Ọ̀lẹ́dìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń retí apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí, tó dẹ̀ fi í lẹ̀ kó máa lọ láì gbowó, láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn, Ibrahim Chatta, tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan, wọ́n ti pé olè ló máa jà. Irú ẹbí wa rè, Ọlọ́run má jà kú burúkú, Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn, Ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Ọ̀lẹ́dìran apá kejì, ẹ comment sórí channel yìí, ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Ọ̀lẹ́dìran, Ọ̀lẹ́dìran, Ọ̀lẹ́dìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere, ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń retí apá kejì Ọ̀lẹ́dìran, ẹ comment sínú comment section pé Ọ̀lẹ́dìran, Ọ̀lẹ́dìran. Ẹ subscribe sórí channel yìí, kí ẹ dẹ̀ comment Ọ̀lẹ́dìran. Torí sinimá yìí, àwa ni, ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section, ẹ subscribe báyìí báyìí, kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín, kí wọ́n bá yín wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon, pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T, Sídí Òòṣà, òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV, kí ẹ lọ wo apá kìíní sinimá Ọ̀lẹ́dìran,
kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí, kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jí kó ba lè jẹ́ pé ẹ̀yin yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Olèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pé ará, ẹ pé bí, ẹ pé gbogbo àwọn èèyàn kí wọ́n bá yín wo sinimá Olèdìran apá kìíní. Olèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò, torí pé bí ó bá ṣe, tí o bá wò, omi sí o, omi sí o. Mọ̀ pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí, kí ẹ tẹ subscribe button báyìí báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò, torí pé ká lè tètè mú sinimá apá kejì Olèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Olèdìran. Olèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Olèdìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbí, ẹ subscribe sórí channel yìí, kẹ́ comment, ẹ share rẹ̀, kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel, kẹ́ ẹ lọ wo apá kìíní, kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní, kẹ́ ẹ comment rẹ̀ sí, kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Olèdìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Olèdìran, Olèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ́ ẹ rí ti apá kejì, kí a lè tètè mú ijọ́ tí ó mọ apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Olèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí, tó dẹ̀ fi í lẹ̀ kó máa lọ láì gbowó, láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn, Ibrahim Chatta, tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan, wọ́n ti rí pé olè ló máa jà. Irú ẹbí wa rè, Ọlọ́run má jẹ́ a kú burúkú, Ọlọ́run má jẹ́ a rìn bí ẹbí tí ò dáa rìn, Ọlọ́run má jẹ́ a kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Olèdìran apá kejì, ẹ comment sórí channel yìí, ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Olèdìran, Olèdìran, Olèdìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́ bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere, ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ́ ẹ rí ti apá kejì Olèdìran, ẹ comment sínú comment section pé Olèdìran, Olèdìran. Ẹ subscribe sórí channel yìí, kí ẹ dẹ̀ comment Olèdìran. Torí sinimá yìí, àwa ni, ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section, ẹ subscribe báyìí báyìí, kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Olèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín, kí wọ́n bá yín wo sinimá Olèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon, pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T, Sídí Òòṣà, òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV, kí ẹ lọ wo apá kìíní sinimá Olèdìran, kí ẹ dẹ̀ comment sínú comment section níbí, kí ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀
tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Olèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pe ará, ẹ pe ẹbí, ẹ pe gbogbo àwọn èèyàn kí wọ́n bá yín wo sinimá Olèdìran apá kìíní. Olèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò, torí pé bí ó bá ṣe, tí o bá wò, o miss o, o miss o. Mọ̀ pé Ìtẹ̀lẹ̀ kì í ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí, kí ẹ tẹ subscribe button báyìí báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò, torí pé ká lè tètè mú sinimá apá kejì Olèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Olèdìran. Olèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Olèdìran apá kìíní. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbi, ẹ subscribe sórí channel yìí, kẹ comment, ẹ share rẹ̀, kẹ dẹ̀ wá lọ sórí Ìtẹ̀lẹ̀ The Icon channel, kẹ lọ wo apá kìíní, kẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní, kẹ comment rẹ̀ sí, kẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Olèdìran apá kìíní, Ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣù dìran, alópọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Olèdìran, Olèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń retí apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Olèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí, tó dẹ̀ fi ilẹ̀ kó máa lọ láì gbowó, láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn, Ibrahim Chatta, tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan, wọ́n ti pé olè ló máa jà. Irú ẹbí wo wá rè? Ọlọ́run má jẹ́ a kórí burúkú, Ọlọ́run má jẹ́ a rìn bí ẹbí tí ò dáa rìn, Ọlọ́run má jẹ́ a kó sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ wo sinimá Olèdìran apá kejì, ẹ comment sórí channel yìí, ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Olèdìran, Olèdìran, Olèdìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́pọ̀ mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere, ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní, tẹ̀ ń retí apá kejì Olèdìran, ẹ comment sínú comment section pé Olèdìran, Olèdìran. Ẹ subscribe sórí channel yìí, kí ẹ dẹ̀ comment Olèdìran. Torí sinimá yìí, àwa ni, ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section, ẹ subscribe báyìí báyìí, kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Olèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín, kí wọ́n bá yín wo sinimá Olèdìran apá kìíní tí ó show lórí Ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú Ìtẹ̀lẹ̀ The Icon, pàtó rẹpẹtẹ ń bẹ. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T, Sídí Òòṣà, òun náà pàtó rẹpẹtẹ ń bẹ. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí Ìtẹ̀lẹ̀ The Icon TV, kí ẹ lọ wo apá kìíní sinimá Olèdìran, kí ẹ dẹ̀ comment sínú comment section níbí, kí ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Olèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún
ìgbà yìí ẹ̀yin tí ẹ bá ti wò ẹ pé ará ẹ pé bí ẹ pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá yín wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní. Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò torí pé bí ò bá wò omi sí o mọ̀ pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí kí ẹ tẹ subscribe button báyìí ẹ like ẹ share fún àwọn tí ò bá ti wò torí pé ká lè tètè mú sinimá apá kejì Ọ̀lẹ́dìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Ọ̀lẹ́dìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní ẹ comment part 1 síbi ẹ subscribe sórí channel yìí kẹ comment ẹ share rẹ̀ kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel kẹ́ ẹ lọ wo apá kìíní kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní kẹ́ ẹ comment rẹ̀ kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ oṣooṣù dìran alópọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ eléyìí tún lé kókókókó Ọ̀lẹ́dìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín ẹ comment sórí YouTube yìí ẹ like ẹ share. Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi ilẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o kò gbà bẹ̀tẹ́lẹ̀ kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni gbogbo ẹbí wọn pátápátá látòrí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ oyún náà tún ní nǹkan wọ́n ti pólè ló máa jà. Ìwé ẹbí wa rè Ọlọ́run má jà kórí burúkú Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn Ọlọ́run má jà kó sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo sinimá Ọ̀lẹ́dìran apá kejì ẹ comment sórí channel yìí ẹ like ẹ subscribe kí ẹ dẹ̀ share. Sinimá Ọ̀lẹ́dìran apá kejì ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́pọ̀ mọ́ pé ojú kòkòrò ò dáa ohun tá a bá gbìn a máa ká bó pẹ́ ẹni tó ṣe rere á kẹ́san rere ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì Ọ̀lẹ́dìran ẹ comment sínú comment section pé Ọ̀lẹ́dìran ẹ subscribe sórí channel yìí kẹ́ ẹ dẹ̀ comment Ọ̀lẹ́dìran torí sinimá yìí àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí ẹ comment sí comment section ẹ subscribe báyìí kí ẹ dẹ̀ like kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín torí sinimá Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀ ẹ pe bàbá yín ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ń bẹ. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T Sídí Òòṣà òun náà pàtó rẹpẹtẹ ń bẹ. Yétúndé Barnabas náà dán nǹkan wò bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Ọ̀lẹ́dìran kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Ọ̀lẹ́dìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí ẹ̀yin tí ẹ bá ti wò ẹ pé ará ẹ pé bí ẹ pé gbogbo àwọn èèyàn
tí wọ́n bá yín wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní. Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò torí pé tí ò bá wò omi sí o mọ̀ pé Ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí kí ẹ tẹ subscribe button báyìí, ẹ like, ẹ share fún àwọn tí ò bá tí wò torí pé ká lè tètè mú sinimá apá kejì Ọ̀lẹ́dìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Ọ̀lẹ́dìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbi, ẹ subscribe sórí channel yìí, kẹ comment, ẹ share rẹ̀, kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí Ìtẹ̀lẹ̀ The Icon channel kẹ́ ẹ lọ wo apá kìíní, kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní, kẹ́ ẹ comment rẹ̀ sí, kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní, Ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran alópọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Ọ̀lẹ́dìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ comment sórí YouTube yìí, ẹ like, ẹ share. Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi í lẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan, wọ́n ti pólè ló máa jà. Ìwé ẹbí wa rè, Ọlọ́run má jà kúrí burúkú, Ọlọ́run má jà àrùn bí ẹbí tí ò dáa rìn, Ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo sinimá Ọ̀lẹ́dìran apá kejì, ẹ comment sórí channel yìí, ẹ like, ẹ subscribe kí ẹ dẹ̀ share. Sinimá Ọ̀lẹ́dìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn a máa ká. Bó pẹ́ ẹni tó ṣe rere á kẹ́san rere, ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì Ọ̀lẹ́dìran, ẹ comment sínú comment section pé Ọ̀lẹ́dìran. Ẹ subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment Ọ̀lẹ́dìran. Torí sinimá yìí àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ comment sí comment section, ẹ subscribe báyìí kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pe ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní tí ó show lórí Ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú Ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T Sídí Òòṣà òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí Ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Ọ̀lẹ́dìran. Kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí, kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Ọ̀lẹ́dìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pe ará, ẹ pe bí, ẹ pe gbogbo àwọn èèyàn kí wọ́n bá yín wo sinimá Ọ̀lẹ́dìran apá kìíní. Ọ̀lẹ́dìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò
torí pé bí ó bá ṣe tí o bá wò á omi sí o mọ̀ pé ìtẹ̀lẹ̀ kì í ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí kí ẹ tẹ subscribe button báyìí ẹ like ẹ share fún àwọn tí ò bá tí wò torí pé ká lè tètè mú sinimá apá kejì Oyèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Oyèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Oyèdìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní ẹ comment part 1 síbi ẹ subscribe sórí channel yìí kẹ comment ẹ share rẹ̀ kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel kẹ́ ẹ lọ wo apá kìíní kẹ́ ẹ wá comment ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní kẹ́ ẹ comment rẹ̀ kẹ́ ẹ padà wá comment rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Oyèdìran apá kìíní ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ Oṣoṣodìran alópọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ eléyìí tún lé kókókókókó Oyèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín ẹ comment sórí YouTube yìí ẹ like ẹ share. Oyèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fílẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀ kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látòrí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ oyún náà tún ní nǹkan wọ́n ti pólè ló máa jà. Ìwé ẹbí wa rè Ọlọ́run má jà kúrí burúkú Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn Ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo sinimá Oyèdìran apá kejì ẹ comment sórí channel yìí ẹ like ẹ subscribe kí ẹ dẹ̀ share. Sinimá Oyèdìran apá kejì ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa ohun tá a bá gbìn a máa ká bó pẹ́ bó pẹ́ ẹni tó ṣe rere á kẹ́san rere ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì Oyèdìran ẹ comment sínú comment section pé Oyèdìran ẹ subscribe sórí channel yìí kẹ́ ẹ dẹ̀ comment Oyèdìran torí sinimá yìí àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí ẹ comment sí comment section ẹ subscribe báyìí kí ẹ dẹ̀ like kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín torí sinimá Oyèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀ ẹ pe bàbá yín ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T Sídí Òòṣà òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Oyèdìran kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Oyèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí ẹ̀yin tí ẹ bá ti wò ẹ pe ará ẹ pe bí ẹ pe gbogbo àwọn èèyàn kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní. Oyèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò torí pé bí ó bá ṣe tí o bá wò omi sí o mọ̀ pé ìtẹ̀lẹ̀ kì í ṣe sinimá tí ò ní ìtumọ̀.
ẹ subscribe sórí channel yìí bí kí ẹ tẹ subscribe button báyìí ẹ like ẹ share fún àwọn tí ò bá tí wò torí pé ká lè tètè mú sinimá apá kejì Oyèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Oyèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Oyèdìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní ẹ kọ́mẹ̀ntì part 1 síbi ẹ subscribe sórí channel yìí kẹ kọ́mẹ̀ntì ẹ share rẹ̀ kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel kẹ́ ẹ lọ wo apá kìíní kẹ́ ẹ wá kọ́mẹ̀ntì ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní kẹ́ ẹ kọ́mẹ̀ntì rẹ̀ kẹ́ ẹ padà wá kọ́mẹ̀ntì rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Oyèdìran apá kìíní ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé Oṣóloṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ Oṣoṣódìran alópọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ eléyìí tún lé kókókókókó Oyèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín ẹ comment sórí YouTube yìí ẹ like ẹ share. Oyèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi ilẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o kò gbà bẹ̀tẹ́lẹ̀ kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni gbogbo ẹbí wọn pátápátá látòrí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ oyún náà tún ní nǹkan wọ́n ti pólè ló máa jà ìwé ẹbí wa rè ọlọ́run má jà kúrí burúkú ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo sinimá Oyèdìran apá kejì ẹ kọ́mẹ̀ntì sórí channel yìí ẹ like ẹ subscribe kí ẹ dẹ̀ share. Sinimá Oyèdìran apá kejì ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa ohun tá a bá gbìn a máa ká bó pẹ́ bó pẹ́ ẹni tó ṣe rere á kẹ́san rere ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì Oyèdìran ẹ comment sínú comment section pé Oyèdìran ẹ subscribe sórí channel yìí kẹ́ ẹ̀ dẹ̀ comment Oyèdìran torí sinimá yìí àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí ẹ kọ́mẹ̀ntì sí comment section ẹ subscribe báyìí kí ẹ dẹ̀ like kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín torí sinimá Oyèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀ ẹ pe bàbá yín ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T Sídí Òòṣà òun náà pàtó rẹpẹtẹ ńbẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Oyèdìran kẹ́ ẹ dẹ̀ comment sínú comment section níbí kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Oyèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí ẹ̀yin tí ẹ bá ti wò ẹ pe ará ẹ pe bí ẹ pe gbogbo àwọn èèyàn tí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní. Oyèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò torí pé bí ò bá wò omi sí o mọ̀ pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí kí ẹ tẹ subscribe button báyìí ẹ like ẹ share.
fún àwọn tí ò bá tí wò ó torí pé ká lè tètè mú sinimá apá kejì Oyèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Oyèdìran. Oyèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Oyèdìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní, ẹ kọ́mẹ̀ntì part 1 síbí, ẹ subscribe sórí channel yìí, kẹ kọ́mẹ̀ntì, ẹ share rẹ̀, kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel, kẹ́ ẹ lọ wo apá kìíní, kẹ́ ẹ wá kọ́mẹ̀ntì ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní, kẹ́ ẹ kọ́mẹ̀ntì rẹ̀ sí, kẹ́ ẹ padà wá kọ́mẹ̀ntì rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Oyèdìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé oṣó ló ṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Oṣooṣó dìran, a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Oyèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ rí ti apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín. Ẹ kọ́mẹ̀ntì sórí YouTube yìí, ẹ like, ẹ share. Oyèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí tó dẹ̀ fi ilẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn Ibrahim Chatta tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan, wọ́n ti pé olè ló máa jà. Irú ẹbí wa rè, Ọlọ́run má jà kú burúkú, Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn, Ọlọ́run má jà kú sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo sinimá Oyèdìran apá kejì, ẹ kọ́mẹ̀ntì sórí channel yìí, ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Oyèdìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́gbọ́n mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere, ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní, tẹ́ ẹ̀ rí ti apá kejì Oyèdìran, ẹ comment sínú comment section pé Oyèdìran. Ẹ subscribe sórí channel yìí, kí ẹ dẹ̀ kọ́mẹ̀ntì Oyèdìran. Torí sinimá yìí, àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ kọ́mẹ̀ntì sí comment section, ẹ subscribe báyìí, kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Oyèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon pàtó rẹpẹtẹ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T Sídí Òòṣà òun náà pàtó rẹpẹtẹ ń bẹ̀. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV, kí ẹ lọ wo apá kìíní sinimá Oyèdìran, kí ẹ dẹ̀ comment sínú comment section níbí, kí ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Oyèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pe ará, ẹ pe bí, ẹ pe gbogbo àwọn èèyàn kí wọ́n bá yín wo sinimá Oyèdìran apá kìíní. Oyèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò, torí pé tí o bá wò, omi sí o. Mọ̀ pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí, kí ẹ tẹ subscribe button báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá tí wò, torí pé ká lè tètè mú sinimá apá kejì Oyèdìran wá fún yín
Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí, òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Olèdìran. Olèdìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Olèdìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní, ẹ kọ́mẹ̀ntì part 1 síbi, ẹ subscribe sórí channel yìí, kẹ kọ́mẹ̀ntì, ẹ share rẹ̀, kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel, kẹ́ ẹ lọ wo apá kìíní, kẹ́ ẹ wá kọ́mẹ̀ntì ohun tí ẹ bá kọ́ níbẹ̀ nínú apá kìíní, kẹ́ ẹ kọ́mẹ̀ntì rẹ̀ sí, kẹ́ ẹ padà wá kọ́mẹ̀ntì rẹ̀ síbí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo sinimá Olèdìran apá kìíní, ìtẹ̀lẹ̀ The Icon mo máa gbé fún ẹ o. Kọ́lé Oṣólóṣe tá a ló pọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Òṣóṣódìran alópọ̀ yẹ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Eléyìí tún lé kókókókókó. Olèdìran. Olèdìran apá kejì. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ ń retí apá kejì, kí a lè tètè mú ijọ́ tí apá kejì máa jáde wá fún yín, ẹ kọ́mẹ̀ntì sórí YouTube yìí, ẹ like, ẹ share. Olèdìran jẹ́ sinimá tí ó kọ́ wa wípé kò sí ohun tá a bá ṣe tẹ́dà ò ní gbà. Ṣebí Yétúndé Barnabas ló ṣe Àlùjọ̀nnú olè náà. Ẹ̀yin ti rí ibi tí olè tó ti mú olè, tí ọlọ́pàá ti mú olè rí, tó dẹ̀ fi ilẹ̀ kó máa lọ láì gbowó láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ o. Kò gbà bẹ̀tẹ́lẹ̀, kò gba nǹkan kan. Ìtẹ̀lẹ̀ The Icon ni. Gbogbo ẹbí wọn pátápátá látorí bàbá wọn náà ti ń jalè tó fi dórí bàbá wọn, Ibrahim Chatta, tó fi dórí ọmọ. Oyún náà tún ní nǹkan, wọ́n ti pólè ló máa jà. Ìwé ẹbí wa rè, Ọlọ́run má jà kórí burúkú, Ọlọ́run má jà rìn bí ẹbí tí ò dáa rìn, Ọlọ́run má jà kó sínú ẹbí tí ò dáa. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ wo sinimá Olèdìran apá kejì, ẹ kọ́mẹ̀ntì sórí channel yìí, ẹ like, ẹ subscribe, kí ẹ dẹ̀ share. Sinimá Olèdìran apá kejì. Ó jẹ́ sinimá tí ó kọ́ gbogbo mùtúmùwà lọ́pọ̀ mọ́ pé ojú kòkòrò ò dáa. Ohun tá a bá gbìn, a máa ká. Bó pẹ́, ẹni tó ṣe rere á kẹ́san rere, ẹni tó ṣe bí á kẹ́san bí. Fún ẹ̀yin tẹ́ bá ti wo apá kìíní, tẹ́ ẹ̀ retí apá kejì Olèdìran, ẹ kọ́mẹ̀ntì sínú comment section pé Olèdìran. Ẹ subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì Olèdìran. Torí sinimá yìí, àwa ni ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ èèyàn tí kọ́kọ́ jẹ àǹfààní rẹ̀ tó bá jáde. Lẹ́ẹ̀kan sí, ẹ kọ́mẹ̀ntì sí comment section, ẹ subscribe báyìí, kí ẹ dẹ̀ like, kí ẹ dẹ̀ share fún àwọn olólùfẹ́ yín. Torí sinimá Olèdìran jẹ́ sinimá tí ó yẹ kí gbogbo mùtúmùwà wò. Ẹ pọ ọmọ yín sọ́dọ̀, ẹ pe bàbá yín, ẹ pe gbogbo àwọn èèyàn tó bá jẹ́ titi yín kí wọ́n bá yín wo sinimá Olèdìran apá kìíní tí ó show lórí ìtẹ̀lẹ̀ The Icon TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ àwọn tó wà nínú ìtẹ̀lẹ̀ The Icon, pàtó rẹpẹtẹ ń bẹ. Bẹ́ẹ̀ ni Kẹ́mi T, Sídí Òòṣà, òun náà pàtó rẹpẹtẹ ń bẹ. Yétúndé Barnabas náà dán nǹkan wò, bẹ́ẹ̀ ni Ibrahim Chatta. Fún ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon TV, kẹ́ ẹ lọ wo apá kìíní sinimá Olèdìran. Kẹ́ ẹ dẹ̀ kọ́mẹ̀ntì sínú comment section níbí, kẹ́ ẹ subscribe fún apá kejì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, tó jẹ́ kó ba lè jẹ́ pé ẹ̀yin ni yóò kọ́kọ́ jẹ àǹfààní sinimá Olèdìran apá kejì tó bá kọ́kọ́ jáde. Fún ìgbà yìí, ẹ̀yin tí ẹ bá ti wò, ẹ pe ará, ẹ pe bí, ẹ pe gbogbo àwọn èèyàn tí wọ́n bá yín wo sinimá Olèdìran apá kìíní. Olèdìran jẹ́ sinimá tí gbogbo wa yẹ kí a wò. Torí pé tí o bá wò, omi sí o. Mo pé ìtẹ̀lẹ̀ kìí ṣe sinimá tí ò ní ìtumọ̀. Ẹ subscribe sórí channel yìí bí, kí ẹ tẹ subscribe button báyìí. Ẹ like, ẹ share fún àwọn tí ò bá ti wò. Torí pé ká lè tètè mú sinimá apá kejì Olèdìran wá fún yín. Ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi o. Sinimá tá a mú wá fún yín lọ́tẹ̀ yìí,
òun ni wọ́n pe àkọlé rẹ̀ ní Olè Dìran. Olè Dìran apá kejì. Gbogbo wa láti wo sinimá Olè Dìran apá kìíní. Fún ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kìíní, ẹ comment part 1 síbi, ẹ subscribe sórí channel yìí, kẹ́ comment, ẹ share rẹ̀, kẹ́ ẹ dẹ̀ wá lọ sórí ìtẹ̀lẹ̀ The Icon channel, kẹ́ ẹ lọ wo apá kìíní, kẹ́ ẹ wá comment